torí ẹni bá kádùn ọpẹ́ ló yẹ kẹ́rù ó dá torí dùnnú ńlá ló jẹ́ fẹ́ni tọ́jọ́ òbí bá tún ṣojú ẹ̀ láyọ̀. èyí gan la fi ń bá wọn ọmọ ọlọ́jọ́ òbí òní dúpẹ́. àwọn omidan arẹwà agúnlẹ́yinjú tán tún níwà tútù bí àdàbà. àwọn èjìrẹ́ ọlọ́jọ́ òbí òní Aminat Táyélolú Àyìnkẹ́ àti Azanat ọmọ Kehinde Àmọ̀kẹ́ ẹ kú ọjọ́ òbí òní o ẹ ò ní fọdún èyí ṣàṣemọ lágbára Ọlọ́run ọba. èjìrẹ́ ará ìṣokùn ẹdùgbẹ́lẹ́jẹ́ orí igi ọ̀kan ní bábí èjì ló wọlé tọ̀ mí lágbára Ọlọ́run ẹ ní kú rèwerèwe ẹ ní yàbí kú àgbàláṣẹ Elédùà. Ọlọ́run ò ní fi yín pàyà lẹ́kún kò ní fi yín gbomijé lójú bàbá tó bí yín lọ́mọ. Aminat Àyìnkẹ́ Táyélolú àtọmọ Kehinde Azanat Àmọ̀kẹ́ ẹ jẹ́ ń kéyìn dọ́dẹ-òmú níbi tá a gbé bí yín lọ́mọ. ṣèbẹ́yìn lọ́mọ wọn lọ́dẹ-òmú ará òjé arọ́tíwẹ̀ bí òjò ẹ̀la látẹ̀ tí mo bá wọn ròjé ilé ẹ̀la ni mo kò mi ò gbọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà. ẹ̀yin lọ́mọ ajírógbá aṣọ wèjìgbà bàbá àlẹ̀kẹ̀ wọ́n mọ̀sáàjì aṣọ ọba tí kọ́ná yanranyanran. ṣèbẹ́yìn tún lọ́mọ ajíbọ̀rọ̀ ńlé tí fọwọ́ ọlárẹ́ra. bẹ́ẹ̀ ti wálé lọ́dún kan sí lónìí kẹ́ ẹ̀ mọ́ lékún nítòwó tọ́lá tóun rere tòfò tàrùn tẹgbà kó máa gbẹ́nú gbẹ́wò yìí kó rè gbogbo máa jọ sí yín lọ́dẹ̀. kẹ́ ẹ̀ dàgbà dògbò bí aláìwáṣẹ̀ ẹ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ Elédùà.